Ẹ kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ mọ́. Ẹ káàbọ̀ sí orí ìkànnì ọ̀rọ̀ níbi tí a ti ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ tí a sì tún ti ń fi ọ̀rọ̀ ṣe kóríyá fúnra wa. Olóòtú ètò òun ni Ọlábísí Àkàndé. Ẹ káàbọ̀ sí orí abala kejìdínlógún. Kí sì ni àgbéyẹ̀wò wa fún tọ̀sẹ̀ yìí? Àgbéyẹ̀wò wa fún tọ̀sẹ̀ yìí ni pé kì í ṣe gbogbo ajá tó ń gbó òun la máa yà sí. Kí nìdí tí mo ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ yìí lọ́sẹ̀ yìí? Òun náà ni wípa pé yálà lẹ́nu iṣẹ́, nínú ilé, nínú ẹbí, láàárín ọ̀rẹ́ sọ̀rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ìṣẹ̀lẹ̀ a máa ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ wípé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí náà ni ó fa káfèsì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ̀ máa sọ wípé ìsọ̀rọ̀ ni gbèsè, ìyẹn ni pé tí wọ́n bá ṣe mọ́rọ̀ wá ká dé sí padà. Ṣùgbọ́n ǹjẹ́ gbogbo ìgbà ló yẹ ká dé sí padà? Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a bá gbọ́ nígbà míì ó lè mú ìbínú wá débi táwa sọ wípé ìgbésẹ̀ táwa padà gbé lẹ́yìn tá a gbọ́ nǹkan tó bá padà yọrí síbi tí ò tẹ́ wa lọ́rùn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà sábà máa ń fẹ́ dá àwọn ẹlòmíràn lẹ́bi. Á sọ wípé wọ́n múnú bí mi ni, wọ́n dánú bí mi ni. Nígbà téèyàn bá wà lọ́mọdé, ó ṣeé ṣe kó ṣe wípé gbogbo nǹkan tí ó bá kànyàn, gbogbo ẹ̀gbin tó bá ta lù yàn, tàbí kódà gbogbo nǹkan míì tó yẹ kó ti ẹ̀dùn yán nú, gbogbo ẹ̀ ló sábà máa ń fẹ́ mú èsì kíákíá wá. Ṣùgbọ́n bá a bá ṣe ń dàgbà tá a ṣe ń gbọ́n, a gbọ́dọ̀ máa mọ̀ wípé kì í ṣe gbogbo ajá tó bá ń gbó la máa ń fún lésì. Kò túmọ̀ sí nípa pé àwọn nǹkan tó kù díẹ̀ káàtó àbí tó tẹ́ wa lọ́rùn àti tí ò tẹ́ wa lọ́rùn nìkan. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó fà tá a bá rí ní tí ó dùn wá nínú, káfèsì. Tá a bá rí ní tó bí wa nú náà káfèsì. Ṣùgbọ́n àwọn ìgbà míì ń bẹ tó ṣe wípé ó fi ń da ká ṣe sùúrù kó tó di pé a mú èsì wá. Torí pé tá a bá padà gbé ìgbésẹ̀ èyí tí ò yọrí síbi tó dáa, a kì í sábà fẹ́ dá ara wa lẹ́bi. Àwọn ẹlòmíràn la sábà máa fẹ́ dá lẹ́bi. Ohun tá a sábà máa ń sọ ni wípé wọ́n mú mi ṣe é ni, wọ́n gbé mi ṣe é ni, tàbí wọ́n múnú bí mi ni. Gẹ́gẹ́ bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá ṣe ohun tó dáa, wọn kì í sábà fẹ́ fi àfitì ẹ̀ sọ́dọ̀ ẹlòmíì. Àpèjúwe ibẹ̀ òun náà ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nílé ìwé. A rí wípé béèyàn bá ní ìjákulẹ̀ nínú ìdánwò, pàápàá jùlọ bóyá bíi jáàmù àbí bíi wàhẹ́ẹ̀kì, ọ̀pọ̀lọpọ̀ á ní wọ́n fẹ́ẹ̀lì mi ni, jáàmù fẹ́ẹ̀lì mi. Kò sábà wọ́pọ̀ èèyàn tí ó sọ wípé mo fẹ́ẹ̀lì. Àwọn èèyàn á máa sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn á sábà máa sọ wípé wọ́n fẹ́ẹ̀lì mi. Ṣùgbọ́n béèyàn bá ṣàṣeyọrí, èèyàn kì í sábà sọ wípé wọ́n páàsì mi. Èyí ò fẹ́nu ara rẹ̀ sọ wípé èmi ni mo ṣàṣeyọrí o, èmi ni mo ṣe àṣeyege. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ wípé gbogbo nǹkan míì yálà nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn, ẹ jẹ́ ká máa kíyèsí. Kò tiẹ̀ tún wá ń ṣe ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn nìkan. Ó lè tún jẹ́ pé ọ̀nà tá à ń gbà gbọ́rọ̀ yìí, ó lè ka nǹkan kan lórí ayélujára, ó ti sáré bí èèyàn nínú, ó ti sáré mú èèyàn kó dàbà. Ìbẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n lónìí tí wọ́n sọ wípé bóyá káwọn èèyàn tiẹ̀ máa gbìyànjú láti máa ní wákàtí 48 kí wọ́n tó tiẹ̀ fèsì sí nǹkan kan tí wọ́n bá rí lórí ayélujára. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì téèyàn bá rí tó fẹ́ múnú bí èèyàn tàbí ó fẹ́ mú èèyàn ṣe sọ, ìgbà tẹ́ bá fún un ní wákàtí 48 tó jẹ́ 48 hours, ẹ padà rí nígbà míì pé bóyá nǹkan míì tó tiẹ̀ fẹ́ bínú sí gan, bóyá ìròyìn tó padà já mọ́ irọ́ ni, tàbí nǹkan tí ò tiẹ̀ padà ṣẹlẹ̀ ni, tàbí bóyá kò tiẹ̀ padà le tó bá a ti fẹ́ gbé. Torí nígbà míì àwọn tí wọ́n mọ̀ ìròyìn kọ, wọ́n á kọ ìròyìn lọ́nà tó ṣe pé wọ́n fẹ́ kí àwọn ènìyàn kà. Tí wọ́n bá fẹ́ kí àwọn ènìyàn kà, wọ́n ó kọ lọ́nà tí ó gbé ìtara jáde látọ̀dọ̀ àwọn ènìyàn. Bí àwọn èèyàn bá mọ nǹkan kọ tàbí wọ́n mọ nǹkan sọ ká bá lè tara. Ìtumọ̀ eléyìí ni pé àwọn èèyàn wọ́n ní remote control lọ́wọ́ tí wọ́n lè fi darí ènìyàn. Ìdarí àtọ̀nà jíjìn wọ́n lè fi darí ènìyàn. So tá a bá wá jẹ́ ẹni tí ó ń tara bí nǹkan bá ṣe kàn wá, a jẹ́ wípé àwọn ènìyàn ti ń darí wa nìyẹn. Lóòtítọ́ gbogbo wa náà ẹni tí wọ́n lè darí ni wá, gẹ́gẹ́ bó jẹ́ pé àwa náà lè darí àwọn ènìyàn. Ṣùgbọ́n ọlọ́gbọ́n ènìyàn á máa ṣe sùúrù, á máa fi eyín rẹ̀
a fi máa ka ahọ́n rẹ̀. Kí ni ìtumọ̀ ká fi eyín ka ahọ́n? Ìtumọ̀ ká fi eyín ka ahọ́n ni pé ká tó gbé ìgbésẹ̀ kan, ẹ jẹ́ á wò ká ṣí ibo ìgbésẹ̀ tá a fẹ́ gbé ibo ló fẹ́ yọrí sí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà míì èèyàn á máa pàdánù ìjà kí èèyàn má bàa pàdánù ogun. A lè pàdánù ìjà ká má bàa pàdánù ogun. Ẹlòmíì lè rò pé ìjà ogun bóyá tí n bá sọ ní Gẹ̀ẹ́sì yóò tètè yé wa. Lẹ́gbẹ́ nígbà sometimes you have to lose the battle in order not to lose the war. Torí pé n tó ṣe pàtàkì ni pé má sọ ogun nù, ṣùgbọ́n ó lè sọ ìjà nù nígbà míì. Èèyàn á mọ̀ọ́mọ̀ sọ ìjà nù kó má bàa sọ ogun nù. Ẹ jẹ́ n fún wa ní àpèjúwe ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù alápẹ̀rẹ̀ tá a mọ̀ sí basketball. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì yìí ń bẹ nínú àwọn ẹgbẹ́ kìíní. Àwọn ní ẹnìkan tó ní ẹ̀bùn tó pọ̀, ó mọ ayò yìí, ó mọ̀ ta púpọ̀. Ṣùgbọ́n àwọn ẹnì kejì tí wọ́n jọ fẹ́ gba àwọn náà dá àmọ́ wọn dá tó ẹni tí bí. Ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé ìràwọ̀ tí ń bẹ nínú ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ ó jẹ́ onífùfù, ó jẹ́ ẹni tí inú tètè mọ́ bí. Nígbà táwọn ti wá mú ilé, wọ́n ti mọ̀ pé torí pé kì í ṣe ìsọ bọ́ọ̀lù sáwọn nìkan ni tá a fẹ́ ṣe. A gbọ́dọ̀ ṣọ́ ìṣesí àti ìwà àwọn ènìyàn. Kí ni tí wọ́n á ṣe fún ẹni? Wọ́n sì ń gbá tọ́námẹ́ǹtì. A ti mọ̀ pé tọ́námẹ́ǹtì ó yàtọ̀ sí pé wọ́n kàn gbá ayò ẹlẹ́nìkíní sí ẹnìkejì tó ní kálukú gbalé lọ. Ṣùgbọ́n tọ́námẹ́ǹtì ó gùn, á gbà títí tá a fi rí olùborí. A wá lè fi tọ́námẹ́ǹtì, a lè fi wé ogun. Ká wá fi àwọn ayò kọ̀ọ̀kan tí wọ́n ń gbánu tọ́námẹ́ǹtì, a lè fi léyùn, a lè fi wé ìjà. Nígbà tán ti wá mọ̀ pé onínú fùfù òun ni ẹni tó mọ̀ gbájù nínú ẹgbẹ́ kan. Ohun tí wọ́n kàn ṣe ni pé ẹgbẹ́ kejì akọ́nimọ̀ọ́gbá tí wọ́n kàn wá ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ tiẹ̀ tí ò tiẹ̀ mọ̀ gbá dáadáa, ó fi síbẹ̀ pé ẹ jẹ́ á fi eléyìí síbẹ̀. Sórí ìwọ tó mọ̀ nǹkan kan gbà yìí, ìwọ ṣáà ti iṣẹ́ tí ìwọ fẹ́ gbà ni pé ẹni tó mọ̀ nǹkan gbá nínú ẹgbẹ́ kejì, ìwọ máa dẹdẹ rẹ̀ kó jẹ́ kó ṣàṣìṣe. Tó bá ti dẹdẹ rẹ̀ kó jẹ́ kó ṣàṣìṣe, wọ́n ó yọ kúrò. Tí wọ́n bá ti yọ kúrò, àwa ti dẹni tó borí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ni agbábọ́ọ̀lù alápẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe. Nígbà tó wọlé, ó ṣe nǹkan tí tó mú ẹni tó mọ̀ gbá yìí, ó ṣe nǹkan tó mú bí nínú. Nígbà tó sì bí nínú, eléyìí ó ṣìwàwù. Ṣíṣìwàwù tó ṣìwàwù, wọ́n yọ kúrò nínú ayò. Yíyọ tí wọ́n yọ kúrò nínú ayò, ẹ sì mọ̀ pé bí èèyàn bá gba káàdì pupa, ìyẹn red card, kì í ṣe ayò yìí nìkan lè yóò sọ̀rọ̀, yóò tún sọ ayò tó tẹ̀lé, yóò tún sọ eléyìí náà nù. Ayò tó ti tẹ̀lé ó ṣe pàtàkì fún àwọn ẹgbẹ́ kejì láti tẹ̀síwájú. Ohun tí wọ́n ṣe tí wọ́n fi yọ lélẹ̀, ẹni ó ti torí ìjà, ó ti sọ ogun nù. Nígbà míì a nílò láti mọ̀ pé èèyàn lè sọ ogun nù nígbà míì kó bàa lè ṣe kíni. Èèyàn lè sọ ìjà nù, ẹ̀foríjì mi, èèyàn lè sọ ìjà nù kó bàa lè jẹ́ni tí ó fẹ́ borí ìjà. Ẹ jẹ́ àti ẹ̀gbẹ́ lọ sínú ìjọ́rẹ̀sọ̀rẹ̀ tàbí inú ìgbéyàwó. Lọ́pọ̀lọpọ̀ ìgbà láàrin lọ́kọ-láya, ọkọ rẹ àbí ìyàwó rẹ lè ṣe ohun tí ó bí ọ nínú. Ó lè ṣe ohun tí ó mọ̀ pé ṣebí náà ló ń bá wí báyẹn, tó lè da omi àlàáfíà inú ilé bẹ̀rù. Ṣùgbọ́n bí ènìyàn bá ṣe sùúrù tó wò pé ẹni tí lágbájá ṣe ìmọ̀jẹ̀ ń fèsì. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ ṣe nílé ayé, àṣeyọrí wa ń bẹ ń bi káwọn èèyàn mọ̀ lè dábàá pé ìgbésẹ̀ tí lágbájá fẹ́ gbé lélẹ̀. Bá a bá ń ta ayò ní ìsìn fún àpèjúwe, nígbà tá a bá ń ta ayò, títa tá ń ta ayò lọ́wọ́, a gbọ́dọ̀ lè yọ sí ẹni tá ń bá ta ayò ní ọ̀nà àrà lọ́nà tí ò tiẹ̀ lérò. Nígbà míì báwọn yẹn bá lérò pé lágbájá onínú fùfù ni tàbí lágbájá inú rẹ̀ tiẹ̀ tètè máa ń dùn, tẹ́ ẹ bá ti ṣe nǹkan yìí, tẹ́ ẹ bá ti fi dùn ún, ẹ gbà ń tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Kò túmọ̀ sí pé nígbà míì ká má ju àwa wálẹ̀ kí àwọn èèyàn bá lè súnmọ́ wa. Ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ olóye tí ń kíyèsí tí ń lọ láyìíká wa wípé nígbà míì àwọn tí wọ́n fẹ́ sáré dùn ọ́nú torí kan bá lè rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ ni. Ó dáa tó fẹ́ fi ilẹ̀, ṣé tó bá fi ilẹ̀ kò sí ohun tí ó pọ̀ lára, kò sí láburú, ìwọ náà fi ilẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe wípé dídùn tí wọ́n fẹ́ dùn ọ́ nínú, ohun tó lè pa ọ́ lára ni, kó kíyèsí. Má jẹ́ kó jẹ́ pé gbogbo ajá tí ń bá ń gbó òun ni nǹkan tí tó fẹ́ fún lésì. Gbogbo nǹkan tá a kálẹ̀ ó ní ṣe pẹ̀lú pé ká lè bá àgbọ́yé wípé ká má jẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan ó tètè máa dùn wá nínú tàbí tètè máa bà wá nínú jẹ́.
ká má jẹ́ pé a máa jẹ́ ẹni tí ó mọ̀ sọ wípé wọ́n ń dùn mí inú, wọ́n ń bà mí nínú jẹ́. Ìwọ fúnra ara rẹ kí lèrò tó o ní, torí pé láàrin ká gún ẹṣin ní kẹ́sẹ́ àti kẹ́ṣin tó sáré, ẹṣin láǹfààní láti pinnu nínú ọkàn rẹ̀ pé ohun tí mo fẹ́ ṣe lélẹ́yìí. Ẹṣin láǹfààní láti sọ pé ohun tí mo fẹ́ ṣe nínú ọkàn mi lélẹ́yìí. Ká má bàa jẹ́ ẹni tí ó ru erin lórí títún wá ń fi ẹsẹ̀ wa ìhòòhò rẹ̀. Erin elephant, ìrẹ̀ cricket, ẹni tó gbé erin lórí tó tún wá lọ ń bá cricket jà. Ìyẹn ni pé ká má bàa jẹ́ ẹni tí ó gbé erin lórí tó tún wá ń fi ẹsẹ̀ wa ihò ìrẹ̀. Kó má jẹ́ pé a máa sọ wípé kájá má rí nǹkan kó má gbó, gbogbo ara ajá kọ́ ló gbà. A kì í ṣe ajá, ènìyàn ni wá, a sì láǹfààní láti farabalẹ̀ lè fèsì sí àwọn nǹkan tí a bá fẹ́ ṣe. Ẹ jẹ́ ká gbìyànjú láti kó jẹ́ wípé ó tiẹ̀ tún nínú àwọn ọ̀rọ̀ míì tí mo tiẹ̀ tún fẹ́ fi sílẹ̀, òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́kọláya tí wọ́n ń gbègbè ayọ̀, torí tá a bá wo fíìmù tàbí tí a bá ka ìwé tó sọ̀rọ̀ nípa ìfẹ́, ohun tá a sábà máa ń kà náà ni wípé wọ́n sì gbé ìgbé ayọ̀ títí láéláé. Ẹlẹ́dẹ̀ Gẹ̀ẹ́sì wọn á ní pé and they lived happily ever after. Ṣùgbọ́n gbogbo wọ́n gbé ìgbé ayọ̀ títí láéláé. Àmójúkúrò ló pọ̀ nínú ẹ̀ o. Kò túmọ̀ sí pé wọn kò ṣẹra wọn, kò túmọ̀ sí pé kò sẹ́ni tó bẹ́ra wọn nú, ṣùgbọ́n láàrin ara wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àmójúkúrò. Ṣùgbọ́n kí ni tí ń jẹ́ àmójúkúrò? Ìlà àmójúkúrò náà ni wípé má jẹ́ ní tí ìsáré fèsì, gbogbo ohun tí wọ́n bá sọ náà kọ́ ni mo fẹ́ fèsì sí. Nígbà míì tí wọ́n bá béèrè lọ́wọ́ wa, ẹjẹ́ àrò ẹni tí ń tì nǹkan yìí sí ni, yálà ohun tí ó mú mi dunnú ni àbí ohun tí ó bí mi nú, ó ní ohun tó fẹ́ fàyọ nínú ẹ̀. Àṣírí yìí làwọn tí ń polówó ọjà máa ń lò, torí pé wọ́n ti mọ̀ pé tá a bá ti tì nǹkan yìí sáwọn ènìyàn báyìí, nígbà míì àwọn míì á ti ìbẹ̀rù sí ènìyàn. Àwọn tí wọ́n bá fẹ́ ta nǹkan insurance tá a mọ̀ sí mọ̀dánidófò tàbí adójútòfò, ìtàn sáà mọ́ tì sí èèyàn níbẹ̀rù. Tán bá ti ti bẹ̀rù sí èèyàn ẹja ẹmú wa ẹja sanwó gbogbo nǹkan pátápátá òun ni ó ní ìṣòro. Níparí ọ̀rọ̀ mi pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ohun tí ajá rí tájá fi ń gbó kò tó èyí tí àgùntàn rí tó fi ń ṣe ìrànwọ́. Ìgbà míì ń bẹ tó ṣe wípé èyí ò rí nǹkan, ṣùgbọ́n ẹgẹ́yàn ṣe sùúrù. Pàápàá jùlọ bí èèyàn bá ti ń dàgbà, ọ̀rọ̀ Yorùbá kan náà túbọ̀ tó sọ wípé inú burúkú làgbà máa ń ní, àgbà kò gbọdọ̀ ní ọ̀rọ̀ burúkú. Inú burúkú ìtumọ̀ ẹ̀ ni wípé èèyàn náà ní ohun tó lè bí èèyàn nú, tó lè gbé èèyàn nú nínú èèyàn, ṣùgbọ́n àìní ọ̀rọ̀ burúkú ó túmọ̀ sí pé gàgá kan ń bẹ láàrin inú àti ẹnu tó sọ wípé kì í ṣe bí nǹkan bá ṣe bí èèyàn nú láṣẹ gbé jáde. Lóòtítọ́ ìgbà míì ń bẹ tó yẹ ká gbé jáde, ṣùgbọ́n a ti sọ̀rọ̀ pé ọlọ́gbọ́n ènìyàn òun lẹni tó mọ ìyàtọ̀ láàrin àsìkò wo ló yẹ kí n lo ìmọ̀ tí mo ní, àsìkò wo ni ò yẹ kí n lo ìmọ̀ tí mo ní. Àmọ́ dá dúró síbí lọ́sẹ̀ yìí, mo sì rò pé eré yóò jẹ́ nǹkan kan tí yóò ṣe wá láǹfààní. Mo lérò pé ẹ ti rí nǹkan kan dì mú, gẹ́gẹ́ bí bó jẹ́ pé èmi náà kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nígbà tí mò ń ṣe àgbékalẹ̀ ètò yìí lọ́wọ́. Tẹ́ bá ní ìbéèrè ẹ lè kàn sí wa ní orí olùkọ́.olabisi@gmail.com. Ká tún pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dìgbà.